Adárúkọ yín fún àwọn olólùfẹ́ wa tó wùn láti lè ṣe alálàyé ọ̀gá ìtì ilé ìta ìpínlẹ̀ oníṣẹ́. Orúkọ mi ni Ìyáàfin Mariam tí gbogbo ayé mọ̀ sí olórí Olúọmọ Kútọ̀nù. Ẹ̀sìn ìyá wa yìí lápò báwo kan lẹ ṣe jẹ́ mi. Bí mo ṣe jẹ́ mi lólórí wọn. Ẹ̀sìn ìyá wa kí là ń ṣe gan lọ́jọ́ òní. À ń ṣe àjọyọ̀ ti bàbá àdínní tí ọkọ wa jẹ lónìí. Lákùnṣẹ́ ilé bá wa ṣàlàyé ìwà tí bá tún lè ṣàlàyé pẹ̀lú ọmọ olóyè àkùnṣẹ́ ilé bá wa ṣàlàyé ìwà tó ṣe. Ìwà tí ọkọ wa ní Alhaji Babatunde Olúọmọ tí gbogbo ayé mọ̀ sí Olúọmọ Kútọ̀nù. Wọ́n jẹ́ èèyàn kan tó níwà pẹ̀lẹ́, wọ́n dẹ̀ máa ń ní tẹríba tó pọ̀ fún èèyàn. Wọ́n tún jẹ́ èèyàn kan tó jẹ́ wípé wọn kì í fẹ́ kéèyàn máa sunkún. Ẹni tó bá bá ẹkún dọ̀dọ̀ wọn, ó di dandan kó rẹ́rìn jáde. Èèyàn tó da èèyàn pàtàkì láwùjọ ni ọkọ wa. Ẹ̀sìn ìyá wa ẹ̀kọ́ ayé bọ́ láti rí. Àmín. Lákùnrin bá wa ṣàdúrà fún gbogbo àwọn tó wá láti wọ́n padà sí láyọ̀ àti àlàáfíà. Lákòókò náà a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá síbi tó wá bá wa ṣe àjọyọ̀ ti bàbá àdínní ìyẹn ti ọkọ wa. A dẹ̀ gbà ládùúrà pé ayọ̀ àti ìdùnnú tó fi lé wọn sílẹ̀ òun náà ló máa padà. Wọ́n ní jáàmù àní rí ohun ìbànújẹ́ lórí wọn, àní gbọ́ ọ̀rọ̀ ọ̀fọ̀ ìbànújẹ́, láyọ̀ ló máa gúnlẹ̀ délé wọn láyọ̀ àtàlàáfíà lágbára Ọlọ́run. Orúkọ mi ni Ìyáàfin Mariam olórí Olúọmọ Kútọ̀nù. Yes, sir.